Yoruba nation, ẹ ó ṣàṣeyọrí. You're gonna succeed. Mo gbàdúrà fún yín Yoruba nation. I pray for you, Yoruba. You're going to succeed in Jesus' name. Gbogbo ẹ̀yin tẹ́ gbé àsíá Yoruba nation dání. Everyone holding the Yoruba nation's flag. Mo gbàdúrà fún yín láti ní yàrá agbára I yìí. pray from this power room. Lórúkọ Jésù, ẹ ó ṣàṣeyọrí. Amen. You shall succeed in Jesus' name. Ẹ ó ṣàṣeyọrí. You shall succeed. Ẹ ó ṣàṣeyọrí. You shall succeed. Ẹ ó ṣàṣeyọrí. Mo fi àṣẹ tí mo fi wà nú àwẹ̀ fún òru méje ọ̀sán méje. I pray for you with the authorities being fasting for 7 days and 7 nights. Àṣẹ tí mo fi wà núlé fún òru méje ọ̀sán méje. The authorities being the room for 7 days and 7 nights. Mo kà wá ń gẹ̀lẹ́ alágbára I torí call tí. on the all angel powerful ones. Mo kà wá ń gẹ̀lẹ́ alágbára torí tí. I call on the powerful angels because of you. Gbogbo ẹ̀yin tẹ́ gbé àsíá Yorùbá nation dání. Everyone holding the Yoruba nation's flag. Ẹ bá mi share program yìí. Help share this program. Mo máa sáwọn àṣírí kan tó lọ́rùn fi wọ̀n mi. I'm gonna tell some secrets God told me Àwọn àṣírí yẹn máa dẹ́ni kẹ́ kọ́ sílẹ̀. and ask you to note them. Kò sí ohun tó lùwà tẹ́ni mi sọ Nàìjíríà tí ò ṣẹ. There's nothing God said through me in Nigeria and this has come to pass. Ẹ ṣàmì alágbára. Say powerful amen. Gbogbo ẹ̀yin tẹ́ gbé àsíá Yorùbá nation dání. Everyone holding Yoruba nation's flag. Ọjọ́ yọ tiẹ̀ ó yè pérégedé. Ọjọ́ yọ ó yè pérégedé. Agbára láti ṣàṣeyọrí. Power to succeed. Agbára láti dé ilẹ̀ lérí náà. Power to get in the promised land. Láìsí ìtàjẹ̀sílẹ̀. Without bloodshedding. Agbára náà ó yẹ gba agbára. Receive the power. Ó yẹ gba agbára. Receive the power. Ó yẹ gba agbára. Àṣírí tí mo fẹ́ sáré sọ rèé. This is the secret I want to quickly tell. Ẹ má gbẹ́kẹ̀lé agbára èṣù. Don't rely on the power of the devil. Agbára Ọlọ́run ni kẹ́ gbẹ́kẹ̀lé. Rely on the power of God. Ẹ̀kejì Olúwa ní kí sọ kékeré lọ gbàdúrà. God says you pray. Ẹ̀jẹ̀ àwọn méjì ń ké fún ẹ̀san. Two people's blood are crying for vengeance. Nígbà tó ń ṣokò ẹrú ní Nàìjíríà. When there was slavery in Nigeria, Àwọn tó ń kó lọ sóko ẹrú láìṣẹ̀. those sold in a slave free, Àwọn tó kú sóko ẹrú. those that died in slave land. Olúwa ní àwọn kan kú sójú ọ̀nà. God says some people died on the way. Wọ́n kú sínú ọkọ̀ ojú omi. They died in the boat. Olúwa ní ẹ̀jẹ̀ wọn ń ké fún ẹ̀san. God says their blood is crying for Ẹ vengeance. lọ bèrè fún ìdáríjì Go ẹ̀ṣẹ̀. seek forgiveness of sin. Ẹ̀jẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ tó fi wá sórí ìdààmú. The blood of the innocent ones that was put on the struggle. Àkọ́kọ́ nìyẹn o. That's the first. Ìkejì. Secondly, Àwọn aláìṣẹ̀ tó ń pa ní Nàìjíríà the yìí. innocent ones that were killed in Nigeria. Àwọn aláìṣẹ̀ tó ń pa ní Nàìjíríà yìí. Innocent ones killed in Ẹ̀jẹ̀ Nigeria. wọn ń ké fún ẹ̀san. Their blood cries for vengeance. Ẹ lọ bèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Go seek forgiveness. Mo bi Olúwa pé kí ni ọ̀nà àbáyọ. He asked God what the way out is. Olúwa ní lóòótọ́ ẹ máa padà ṣàṣeyọrí. God says you're going to succeed in the end. Olúwa lóun máa gba àsíá yẹn fún God yín. says he's going to take the flag Olúwa from you. lóun máa gba òmìnira ẹ̀ fún God yín. says he's going to give you the Ṣùgbọ́n independence. ẹgbẹ́ Olúwa sọ wípé God says, kí ọ̀rọ̀ wa má bàa dàbí from fire pan to fire. but it shouldn't be for us to build from fire Ẹ pan to tètè fire. lọ wá àwọn wòlíì tòótọ́. Quickly go seek true prophets. Àwọn wòlíì tòótọ́ ṣì wà. There are still true prophets, Kì í ṣe àwọn 419 àwọn olè. not fraudsters. Àwọn àfáà tòótọ́ ṣì There wà. are true clerics as well. Tí kì í ṣe àwọn àfáà olè. There are not false ones. Àtàwọn tó lè bẹ Ọlọ́run nílànà ìbílẹ̀. And those who could please God in a traditional way. Àwọn tó lè bẹ Ọlọ́run nílànà ìbílẹ̀. Those who could please to God in Kí traditional wọ́n way. bẹ Ọlọ́run fún ìdájí Those ẹ̀ṣẹ̀. who plead to God forgiveness Olúwa of sin. kó pa àwọn ẹ̀ṣẹ̀ yẹn rẹ́. God should erase those sins. Ẹ̀kọ́ ọ̀rọ̀ ọmọ bá dàbí from fire pan to fire. For us not to go from fire pan to fire. Àwọn olókọ́kọ́ ṣàmì. Who are those saying amen? Ìyà wà Nàìjíríà. There is suffering in Nigeria. Ìyà wà Nàìjíríà. There is suffering in Nigeria. Ẹkún wà Nàìjíríà. There is weeping in Nigeria. Ìpànìyàn wà There is Nàìjíríà. killing in Nigeria. Ìtàjẹ̀sílẹ̀. Bloodshed. Ìtàjẹ̀sílẹ̀. Bloodshed Ó wà ní Nàìjíríà. in Nigeria. Jìbìtì wà Nàìjíríà. Fighting in Nigeria. Olè wà Nàìjíríà. Corruption in Nigeria. Mo bẹ Ọlọ́run. I plead to God. Bó bá kéde yàrá iná mo ti gbàwé 100 ọjọ́. If truly fasted for 100 days in the room. Bó bá kéde yàrá mo ti máa ń gbàwé 100 If ọjọ́. you do fast in the room from 100 days. Mo pe yángẹ́lì alágbàtẹ́ wà ní yàrá Call yìí. on the powerful angels in the room. Agbára láti ṣàṣeyọrí. Power to succeed. Ẹ̀yin Yorùbá nation. The Yoruba nation. Ẹ ṣàmì o. Amen. Ó yẹ ẹ gba agbára. Receive the power. Ẹ ṣàmì ẹ gba agbára. Receive the power. Olúwa tẹnu mi sọ ní January 1st. I said it on January 1st. Wípé oògùn owó máa pọ̀ lọ́dún yìí. That there's going to be a lot of ritual this year. Ìwọ ọmọ tó ń ní interpret yẹn ṣọ́ra o. Mo kíyèsí ẹ̀ ń bẹ̀ yẹn o. Olúwa tẹnu mi sọ ní January 1st. God said it January 1st. Wípé oògùn owó máa pọ̀ lọ́dún yìí. That there's going to be a lot of rituals Ẹ this rí bó year. ṣe ń ṣẹlẹ̀. Olúwa tẹnu mi sọ pé ìfù máa pọ̀. God says there'll be a lot of evil. Wípé ìtàjẹ̀sílẹ̀ máa pọ̀ lọ́dún yìí. There'll be a lot of bloodshed Pípọ́ máa wá this year. jí àwọn èèyàn gbé lójúmọmọ. Ẹ rí bó ṣe ń ṣẹlẹ̀. Ẹ tẹ́wọ́ síwájú. Stretch your hands. Ọlọ́run ààbò. God of protection. Ẹ̀yin jẹ́ wọ̀ láyé ṣàmì. Ààbò tá a fi ní báyé lọ. The protection not to perish.
ogun tí Nàìjíríà gan fi ń ja gbogbo èèyàn lọ́wọ́ sí. The battle Nigeria is putting against Ogun tí Nàìjíríà fi ń ja gbogbo the èèyàn. battle Nigeria is Ó ju ogun àjẹ́ lọ. is border. The battle Kò of sóúnjẹ nílùú. there's no food. Ebi ń pa àwọn ènìyàn. People are hungry. Wọ́n pàṣẹ jáde. I decree Ààbò tá a fi la ọdún yìí já. the protection to survive this Ẹ year. ṣàmì dáadáa. Say me for person. Ààbò tá a máa fi la ọdún yìí já. Protection to survive Olúwa this yá year. dáàbò náà bò wá. Father Lord, protect us. Mo porúkọ Olúwa. I call on the name of God. Elifaya taja. Elifaya taja. Elifaya taja. Àtúrákàjá Bàbílónì. Àtúrákàjá Bàbílónì. Àwọn kan ti ní lọ́kàn pé táwọn ò bá ti wọlé àwọn máa dá ogun sílẹ̀. Some people say I already have his mind to Mo rí i pé create war. ìdágìrì ogun ṣẹlẹ̀. See war. Àwa mú mi lọ, àwọn kan ti kó nǹkan ogun wọlé Some people rẹpẹtẹ. have brought in instruments of battle. Ẹ ṣàmì. Say amen. Gbogbo àwọn tó lè dá ogun lẹ̀ Nàìjíríà. Everyone who could bring about war in Àwọn Nigeria. tó ń fẹ́ padà dá ogun lẹ̀ Those Nàìjíríà. who want to create war in Ọwọ́ Nigeria. Olúwa ó yá lù wọ́n pa. The hand of Lord should be Kí there ló dé to tó them. ṣàmì ó jẹ́ ya bọ́lẹ̀? Àwọn tó ní lọ́kàn pé táwọn ò bá ti wọlé àwọn máa dá ogun lẹ̀. Those who have had it in mind to create Ọwọ́ war. Olúwa ó yá kó lù wọ́n pa. The hand of Lord should be there to Ọwọ́ them. Olúwa tó lù Úsà The pa. hand of God that beat us out to them. Ọwọ́ Olúwa tó lù Senakérúbù The hand pa. of God which beat Sennacherib. Ọwọ́ Olúwa tó lù Fáráò The pa. hand of God which beat Pharaoh. Ọwọ́ Olúwa tó lù Gòláyátì The pa. hand of God that beat Goliath to them. Ọwọ́ Olúwa tó lù Hẹ́rọ́dù The pa. hand of the Lord that beat Herod. Ọwọ́ Olúwa tó lù Hámánì pa. Which beat Haman to death. Gbogbo àwọn alágbára òṣèlú. Powerful of Gbogbo politicians. ẹnikẹ́ni tó ní lọ́kàn. Everyone who has it in mind. Wípé tóun ò bá ti wọlé, They say when they òun máa are dá elected, ogun lẹ̀. you're going to create war. Ọ̀rọ̀ àṣẹ jáde. Word of authority comes forth. Kóṣù yìí tó parí. Before this month ends. Lójijì irú ẹ̀ lọ́bẹ̀ Olúwa lù pa. Beat them to death. Olúwa lù pa. Beat them to Ẹ death. tẹ́wọ́ síwájú. Just watch your hands. Tàbá lẹ́nikẹ́ni tó torí ọ̀rọ̀ tó jáde Please there be anyone cause of this word. tó ní bàbá onírùgbọ̀n ẹ bá mi pa. Say they should kill that man. Tàbá lẹ́nikẹ́ni tó porúkọ mi níbi. Whoever wishes us evil. Mo rán àṣẹ jáde. I sent with authority. Tàbá lẹ́nikẹ́ni tó fi mi lépa mi. If there be anyone who will Lójijì ilẹ̀ kó gbé mi. consume them Ẹ certainly. ṣàmì ilẹ̀ kó gbé mi. Yes, consume them. Ọ̀rọ̀ tó bá ti jáde bí ó di ọ̀rọ̀ àṣẹ. Ẹ̀yin Yorùbá nation. The Yoruba nation. Wọ́n sì máa ṣàṣírí kan fún I'm yín. going to tell you a secret. Kí n tó kó lórí afẹ́fẹ́ Why I lálẹ́ yìí. live blind tonight. Wòlíì lè mí. He's a prophet. Gbogbo tó bá fẹ́ ṣẹlẹ̀ láyé. Whatever happens in the world, Ọlọ́run máa fi wọ̀n mi. God will show it to you. Mo sọ nípa àìsàn Ebola. Ó ṣẹlẹ̀ lọ́dún yẹn. Mo sọ nípa àìsàn COVID-19. About COVID-19. Mo sọ ó ṣẹlẹ̀. He said it and happened. Mo sọ lọ́dún yìí nípa tògùn He owó. said it about the ritual. Ẹ tẹ́wọ́ síwájú. Lift up your hands. Mo rán àṣẹ jáde. I sent for authority. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nation. Every Yoruba nation Agbára láti ṣàṣeyọrí. about to succeed. Agbára láti ṣàṣeyọrí. About to succeed. Lórúkọ Jésù ó yẹ gba agbára. Power. Mo fẹ́ gbàdúrà fáwọn Haúsá. I want to pray for the Hausas. Ṣùgbọ́n mi ò gbàdúrà fẹ́yìn Fúlàní. I'm not praying for the Fulanis. Fúlàní mi ò gbàdúrà fún yín. I'm not praying for the Fulanis. Ẹ̀yin lẹ dá jíyàn gbé lẹ̀. You are the Àwọn kidnappers. Yorùbá náà ti ń jíyàn gbé. Haúsá ti ń jíyàn The gbé. Hausas are already kidnapping. Yíbò náà ti ń jíyàn gbé. Igbos are kidnapping as well. Ẹ̀rọ ọmọ Yíbò tó ń mú lásìkò yẹn. Ọmọ Yíbò yẹn. Wọ́n dẹ̀ lọ mẹ́nìkan wọ́n gba 100 million lọ́wọ́ ẹ̀. Wọ́n tún mẹ́nìkan wọ́n gba orí ọ̀dẹ̀ padà pa máa yẹn. Ẹ tẹ́wọ́ síwájú. Stretch forth your hands. Mo rán àṣẹ sí ilẹ̀ Haúsá. I sent authority into the north. Ọlọ́run àlàáfíà. God of peace. Kì í ṣe Yorùbá nìkan lẹ rán mi sí. You are not sent to the Yoruba Gbogbo alone. ayé lẹ rán mi sí. Send it to the world. Ọlọ́run àlàáfíà. God of peace. Ilẹ̀ Haúsá àlàáfíà kó jọba. This way. Inú ń bí ẹ ò ṣá mi. Ṣáúsá ò kì í ṣe èèyàn ni. Ọlọ́run lè pín wa níyà èèyàn ni ká ṣe bẹ̀ fún wọn. Àwọn náà wá lálàáfíà. Bẹ́ẹ̀ni, Fúlàní ni ò gbàdúrà fún. Mo gbàdúrà fẹ́ ya Haúsá dáadáa. Pray for the Hausas. Àlàáfíà Ọlọ́run kó wọnú ayé yín. Peace of God should come into your life. Gbogbo Yíbò All the Igbos nílẹ̀ Yíbò. in the northeast. Àwọn Yíbò náà yàn jẹ jù. Ọlọ́run àlàáfíà. Ọlọ́run àlàáfíà. God of Ní peace. gbogbo ilẹ̀ Yíbò. In all of these. Àlàáfíà kó jọba ń bẹ̀. Peace should Ẹ reign tí ò there. ṣàmìyàn máa ní kó o bọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni, àdúrà là ń gbà ń bí. Gbogbo ilẹ̀ Yíbò. All of the east. Ọlọ́run God àlàáfíà. of peace. Àlàáfíà kó jọba ń bẹ̀. Peace reign. Ní gbogbo ilẹ̀ Yorùbá. In the west. Ẹjọ́ gbogbo ìtẹ́ wọlé yìí. Everyone active. Ẹ bá mi ṣí àpọ́gàmì nígbà I mọ́kànlá. hope share the program 11 times. Mo fẹ́ kí pọ́gàmì yóò I lágbára. want it to be powerful.
mo fẹ́ kí program alẹ́ yìí ó lágbára. Tonight's program will be so Mo sì powerful. máa gbàdúrà fún yín o. I'm still going to pray for you. Mo sì máa gbàdúrà fún yín. I'm going to pray for you. Mo sì máa gbàdúrà fún I'm yín. going to pray for Mo you. máa sọ àṣírí ogun fún I'll yín. tell you the secret Mo of the dẹ̀ máa battle. dárúkọ yín lẹ́yọ I'll kọ̀ọ̀kan. mention your names one after Mo the máa other. dárúkọ yín lẹ́yọ I'll kọ̀ọ̀kan. mention your names one after Mo the máa other. pàṣẹ láti ní yàrá I'll agbára. decree from this room. Mo máa fi àṣẹ Ọlọ́run gbàdúrà I'll fún yín. pray for you with the authority Ẹ of bá God. mi ṣí àpọ́gàmù ẹ̀ nígbà mọ́kànlá. I've shared the program 11 times. Gbogbo ìtẹ́ bá ṣí ẹ̀. Whoever shares it, Mo máa gbàdúrà fún yín. I'll pray for you. 11 times. Sharing it 11 times. Ẹ ṣí ẹ̀ sáwọn gúrùpù Share yín. it in your groups. Ẹ jẹ́ kó fọ́n káàkiri. Let it go viral. Tí mo bá ti kọrin. While I sing this song, Tí mo bá ti kọrin. while I sing this song, Ẹ bá mi ṣí ẹ̀ ní ìgbà mọ́kànlá. I'll share it 11 times. Ẹ ṣí ẹ̀ ní ìgbà mọ́kànlá. Share it 11 times. Ẹ ṣí ẹ̀ ní ìgbà mọ́kànlá. Share it 11 times. Ẹ tẹ́wọ́ síwájú. Stretch your hands. Àdàbà mímọ́ sọ̀kalẹ̀ wá o, ẹ̀mí mímọ́ gbé wa wọ̀. Olóore. Àdàbà mímọ́ sọ̀kalẹ̀ wá o, ẹ̀mí mímọ́ gbé wa wọ̀. Ilẹ̀ Yorùbá, Olúwa sọ̀kalẹ̀ wá. Gba gbogbo ògo, gba gbogbo ògo, Ọlọ́run wa ti àgbójúlé Olúwa. Gba gbogbo ògo, gba gbogbo ògo, gba gbogbo ògo, Ọlọ́run wa ti àgbójúlé. Nílẹ̀ Yorùbá, In the West, mo pàṣẹ àlàáfíà. I free peace. Ọlọ́run àlàáfíà. God of peace. Ọlọ́run àlàáfíà. God of peace. Ọlọ́run àlàáfíà. Peace. Ọlọ́run àlàáfíà. Nílẹ̀ Yorùbá, ó yá jọba. Ọlọ́run àlàáfíà. God of peace. Ẹ jọ̀ọ́ má bá mi ṣàmì. Up, say amen. Gbogbo ẹ̀dá wọn láyé ṣàmì. Everyone online, say amen. Olúwaṣeun Matthew, Tìámí Wàsíù, Bọ̀bóyè Máyọ̀mí, Bùkọ́lá, Zainab Olúwakẹ́misọ́lá, Olúwatọ́ba Fúnmilọ́lá, Olúwatọ́ba Oyèwọlé Yusuf, Oyèwọlé Yusuf, Olúwafúnmi, Olúwadámiláre Fúnmi, gbogbo ètè online. Everyone online. Ẹ jọ̀ọ́ ṣé ẹ ti share program ẹ nígbà Have you mọ́kànlá. shared it 11 times? Ṣé ẹ ti share nígbà mọ́kànlá. You shared it 11 times. Ìrọ̀rùn kí ni ìrọ̀rùn ẹyẹ. Àwọn kan wọ́n online wọ́n ti já kó Nàìjíríà. Some people online are Mo up rí from Nigeria. Dámiláre ó ti kó Nàìjíríà. Ìbíkúlé Sunday òun náà máa tó kó Nàìjíríà báyìí. Ọ̀pọ̀pọ̀ ti sáko. Eléyìí náà ti kó Nàìjíríà. Ó ti kó Nàìjíríà. Kẹ́misọ́lá ó ti kó Nàìjíríà. Zainab náà ti kó Nàìjíríà. Bariki Sọ́ọ̀ṣì ó fẹ́ kó Nàìjíríà. Oyèwọlé Yusuf òun náà ẹ̀rí ó ti kó Nàìjíríà. Gbogbo wọn ń sá kúrò ní. Ìlú yìí ń gbóná. Ọlọ́run àlàáfíà. Tílu ìbádá kí ni ó fẹ́ lọ ṣe lọ́hùn yẹn. Wẹ́dà wo ò dá nílùú òyìnbó. Èmi ti travel orílẹ̀-èdè 5 ni mo wọ̀. Traveled. Mo wà nílùú kan lọ́dún kan òjò ń rọ̀. Ẹ̀rù ń bà mí mi ìrírí òjò ẹ̀ rí. Mo ní ṣe ìṣepá ayé fẹ́ parẹ́ kó tí ẹjọ́ àwọn ọmọ ìlú yẹn lójú. Wọ́n ti mọ̀ pé bó ṣe ń rọ̀ nìyẹn. Òjò burúkú òjò àbàmì. Òjò tó ń rọ̀ ní rice block bẹ́ẹ̀ sì jábọ́. Ẹ̀rù ń bà mí kékeré eléyìí. Wẹ́dà wọn ò dá. Your weather is not good. Òjò rọ̀ tán gbogbo ẹnu ọ̀nà lẹ̀kún ní ice block ti kún. Ṣọ́ọ̀bù náà fi ń kó ice block kúrò lẹ́nu ọ̀nà. Ẹ tẹ́wọ́ síwájú. Stretch your hands. Tílu ìbádá kí làwọn wá káàkiri. What are we searching for here in the country? Ọlọ́run àlàáfíà. God of peace. Ní Nàìjíríà ó yá jọba. Amen. Fire. Rain. Ó ṣàmì ó yá àlàáfíà jọba. Amen. Please rain. Àlàáfíà jọba. Amen. Fire. Please rain. Àlàáfíà jọba. Amen. Fire. Àlàáfíà jọba. Amen. Fire. Ẹ tẹ́wọ́ síwájú. Stretch your hands. Kẹ́mi Olúwa ní kó lọ bomi sínú ìrì. God say you should go put water in Ó you. bá máa ka Psalm 4 sí nígbà méje nídàájí. Tó bá ti ń dìrọ̀lẹ́ kó máa mú. Wàá gbómi yẹn sínú ìrì lálẹ́. Olúwa sọ pé wọ́n ti ṣàṣepá iṣẹ́ kan sí inú ẹ. Inú yẹn máa ń gbóná. Inú á máa dédé máa rún ẹ ní gbogbo ìgbà. Kẹ́mi ìwọ ló ní mẹ́sẹ̀jì yẹn tẹ́wọ́ síwájú. Stretch your hands. Gbogbo àfúnjẹ ojú oorun. Every food you've taken in the sleep. Gbogbo ìtẹ̀ wọn lẹ́yìn iṣẹ́ lè ṣàmì. Everyone like say amen. Àmì tí mo rí lálẹ́ yìí ò tí ì impress mi o. Amen I'm saying is not a Ẹ jẹ́ person. ká mi yẹn máa sáré. Let the amen go. Gbogbo àfúnjẹ ojú oorun. Every food in the dream. Èyí tẹ́ ẹ ti jẹ Which you have taken. tó ń yọ yín lẹ́nu. It's tormenting you. Ó yá iná gbé jáde. Amen. Fire. By fire. Ẹ tẹ́ oṣù ọjọ́ ìtẹ̀ wà mí. Gbogbo àfúnjẹ ojú oorun. Every food in the sleep. Èyí tó ta ti gbé sí ẹ The lára. enemy has put in you. Ìgbẹ́ tó bá kéde bí ọdún mẹ́wàá When you complete the ni kó test, bẹ̀rẹ̀ iṣẹ́. Àfúnjẹ tó ti jẹ lójú oorun. every food you've taken while you are Èyí tó asleep. lè di àìsàn sí ẹ lára. Which will become a sickness in Ẹ you. ṣàmì ó yá iná gbé jáde. Amen. Fire. Get out by fire. Àfúnjẹ ojú àlá. Go the one in the dream. Olúwa ní ẹnìkan wọn láyé ó máa ń jẹun ní gbogbo ìgbà. So someone usually eats. Gbogbo ìgbà ló máa ń jẹun lójú oorun. Usually fed in the time. Gbogbo ìdè ẹ ṣàmì ẹ ṣàmì ẹ ṣàmì.
ẹ ṣàmì Say amen. gbogbo Family. àfúnjẹ ojú oorun Every fool's in the dream. àfúnjẹ ojú àlá Food while you are asleep. tó lè di àìsàn burúkú That could become a bad tó lè sickness. pa ẹ́ lójijì That could kill you suddenly. ẹ ṣàmì lálẹ́ Olúwa gbé jáde Amen. Fire. Olúwa gbé jáde Amen. Fire. Cast them out. Olúwa gbé jáde Amen. Fire. 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 Olúwa ní kí ọmọbìnrin kan lọ ta arúgbó mẹ́ta lọ́rẹ Man go give 3 of wọ́n tó ìtàbí sọ̀rọ̀ sókè dáadáa ìdè sókè kó sọ̀rọ̀ Olúwa ní kí ọmọbìnrin kan Kẹ́mi Olúwa ní kó lọ ta arúgbó mẹ́ta lọ́rẹ God says you go give 3 old woman offering. àwọn arúgbó yẹn ìlú tá a ti bí ẹ The country you are born. ìlú dádì ẹ tàbí ìlú mọ́mí The ẹ mother of fathers. lọ wá village. arúgbó mẹ́ta Go find 3 old lọ women. ta wọ́n lọ́rẹ o tó bá jọjú Go give them offering of 1 kíní stand. kan dùn ẹ́ lọ́kàn lọ́wọ́lọ́wọ́ Something is making you sad presently. òun rẹ yẹn ni kó o bèrè sí ní nǹkan yẹn Ask for that good thing and that kó o thing. dẹ̀ lọ fún arúgbó mẹ́ta And go give 3 old people. Olúwa sọ pé kọ́dún yìí tó parí God said before this a year, fẹ́ kí ẹ kú oríire wants to be congratulated. ẹ̀yin tẹ́ wọ̀ láyìnbó lẹ́wọ̀ ẹ̀ ṣàmì Say amen. ògo ẹ tó wà lọ́wọ́ àgbàlagbà Your glory with the elderly ones. ògo ẹ tó wà lọ́wọ́ àwọn àgbàlagbà Glory with the elderly ones. ọwọ́ Olúwa ó yá gbà jáde Amen. Fire. Lord should recover it. ọwọ́ Olúwa gbà jáde Amen. Fire. Lord should ọwọ́ recover it. Olúwa gbà jáde Amen. Fire. Lord should ọwọ́ recover Olúwa it. gbà jáde Amen. Fire. ẹ̀yin tẹ́ wà mí ó yẹ kó yà ilé ẹni pé bàbá tó wà nílé báwo ló ti mọ̀ pé ọmọ tó ìtàbìtì kò dìde dúró ó yẹ kẹ́ máa pé sábà mi ní bàbá yìí ni bẹ́ẹ̀ ṣe wà mẹ́ẹ̀ kó sí tó lọ́mọ ẹ̀ tí mi ò mọ̀ àtẹ̀ tó dúró sálẹ̀ ẹ̀ tẹ́wọ́ síwájú Stretch forth your hands. àwọn áńgẹ́lì mi lágbára wọ́n máa sọ àṣírí fún mi tó lágbára Olúwa sọ pé ẹnìkan wọ̀n láì God said there's somebody online. ọkùnrin ni ẹ́ màmá tó bí ẹ ló ṣépè fún ẹ Your mother caused you. tó o bá jáde wọ́n sọ pé màmá ẹ àjẹ́ ni màmá ẹ kì í ṣàjẹ́ Your mother is now a witch. ṣùgbọ́n ọjọ́ kan ó bá màmá ẹ nínú jẹ́ omi dẹ̀ jáde lójú ẹ̀ The day you made your mother sad and she cried. Olúwa ní ọkùnrin ní èèyàn dúdú ni ẹ ó ga ó tẹ́rẹ́ èèyàn dúdú ó ga ó tẹ́rẹ́ You are a black and tough man. tá a bá ṣe tán kó o pè mí Call when we are done. tá a bá ṣe tán kó o pè mí Call when we are done. ẹ wo mẹ́sẹ̀jì tó Ọlọ́run sọ lánàá lórí la ẹni tó ní mẹ́sẹ̀jì yẹn dẹ̀ padà pè mí lánàá onídàdí èmi lè mú ní mẹ́sẹ̀jì yẹn ọkùnrin gíga kan wọ̀n láì lọ́wọ́ There's a third man online presently. kò lómi lára ó dúdú ó ga You are dark skin and tough. gbogbo nǹkan ẹ̀ ti All bàjẹ́ your things are ruined. ó kàn ń là kàkà kiri kò jẹ́ èèyàn You're just struggling. You have not become ológun anything. ọmọ ni ẹ lóòótọ́ ṣùgbọ́n Olúwa ní màmá ẹ ti ṣépè fún God ẹ says your mother has caused you. títí bí mo ń ṣe àní òun àti màmá ẹ ògùn régé o You don't have good rapport with your tá a bá mother. ṣe tán kó sọ bí kí n sọ solution fún ẹ Call when we are done. Olúwa ti sọ solution fún mi God has told him the solution. ẹ̀yin èèyàn gbé ọwọ́ ọ̀tún lé orí Put your right hand on gbogbo it. èpè ayé lórí Every curse of the world on you. èpè yẹn Olúwa yí ìdá Amen. Fire. Curses. ẹ pariwo ẹni ayíbirọ́lá Ayírola. ó kù ìṣẹ́jú mẹ́wàá Next 10 minutes. ẹ̀yin tẹ́ wọ́n láyé ṣàmì Everyone online, say amen. ẹ pariwo ẹni ayíbirọ́lá Ayírola. èpè ayé lórí yìí Curse of the world on you. èpè táyé gbé iṣẹ́ Because which God has caused ó you. yá Olúwa yí ìdá Amen. Fire. Turn it away. èpè táyé gbé iṣẹ́ Because you are being cursed. ẹ jẹ́ ìsàtìkọ fún yín Let's tell you a secret. ẹ̀yin tẹ́ wà online Everyone online. àtẹ̀tẹ̀ wà mí èpè ló ń jà Nàìjíríà o Nigeria is being faced by curse. Olúwa sọ fún pé èpè ló ń jà Nàìjíríà God says Nigeria is being faced by curse. àbí àwọn aláìṣẹ̀ tó ń pa tó ń gégùn ṣé kìí ṣe pè nìyẹn ẹ tẹ́wọ́ síwájú Stretch out your hands. èpè ló ń jà Nàìjíríà Nigeria is being faced by curse. gbogbo àwọn tó ń jáde ń sìnkú sẹ tó lè tún Nàìjíríà ṣe nínú No one can amend Nigeria. Olúwa sọ fún mi pé Buhari ò ṣe èèyàn burúkú God says Buhari is not a bad person. Goodluck Jonathan kì í ṣe èèyàn burúkú Goodluck Jonathan is not a bad person. èèyàn tó dá àyànfẹ́ Ọlọ́run ni They wọ́n are good people. àwọn èèyàn ló fẹ́ bayé wọn jẹ́ Who wants to ruin them? àwọn èṣù bí èèyàn Humans like devil. àwọn èèyàn bí èṣù tó yí wọn po àti ègún tó ń jà Nàìjíríà And because against Nigeria. ohun Buhari kó tún Nàìjíríà ṣe Buhari is to refix Nigeria. Ọlọ́run Buhari ò ṣe èèyàn burúkú o. Ẹ gbàgbé ẹ̀ ohun tí ìmàrí mi ní sọ Goodluck Jonathan èèyàn tó dáa ni Goodluck Jonathan is a good mi person. ò mọ̀ wọ́n rí o You don't know them. ìwọ́jú rere wọn ojú rere Ọlọ́run mo ní mi ò níjó ojú rere politician kankan ṣùgbọ́n ègún tó ń jà Nàìjíríà Because against Nigeria ègún yẹn tó lágbára ni o is a powerful one. mo sì ń bọ̀ ń bẹ̀ Still coming there. ẹgbẹ́ ọwọ́ tún lẹ́lẹ́dàá yín Put your right hand on àbí your kan head. fáyà kan Amen and a fire. ẹni tó wọ̀ láyé ṣàmì Say amen, you online. Bàlíkì sọ̀ṣì Bákàrè Ọmọrùwà Kẹ́mi Lugard Bukola Siami Wasiu Ọ̀ṣì Bákàrè Olúwaṣeun Matthew Bọ̀bọ́yè Máyọ̀mí Búkì
èpè táyé gbé iṣẹ́ because of the word over you. ẹ ṣàmì olúwa yí ìlà. Amen. Fire. Turn it away. Ṣé o mọ̀ pé èèyàn lè ṣépè fún yàn káyọ̀ dé bàjẹ́ One could cause one, and such person's life is ruined. láì ṣe ohun olúwa àìmọye ẹjọ́ pé èpè èèyàn bí ẹgbẹ́ ẹ̀ ló ṣe fún táyé dé bàjẹ́. Number of people have been caused by their mates, and their life is Olúwa ní obìnrin kan wọ̀n láì There's a woman online. ó ti fèpè bá tọkọ ẹ̀ jẹ́ You ruined your husband with curses, òun àtọkọ ẹ̀ dẹ̀ ṣe fẹ́ra wọn and your husband are still. wọ́n máa ti ṣépè fúnra wọn Once you curse each other kó wá tún ti dalẹ̀ in the night, wọ́n á tún bára wọn sùn ẹgbẹ́ ọwọ́ lé ẹlẹ́dàá yín put your hands on your head. ẹ pariwo ẹ wípé ayíbirọ́lá àwọn èèyàn máa síbí ìlàlẹ̀ yìí ẹ sọ̀rọ̀ dáadáa Speak louder. ẹ pariwo pé ayíbirọ́lá mo pe orúkọ áńgẹ́lì yẹn Call on the name of the angel. lórí ayé yìí mẹ́sàn-án Over 9 people's life. èpè òbí lórí Because of your parents over you. èpè obìnrin lórí Because of a woman over you. èpè ọkùnrin lórí Because of a man over you. ayíbirọ́lá ó yá yí ìlà Amen. Fire. obìnrin kan alàgbà ẹ̀ ló ṣépè fún A woman was caused by a prophet. ó wá gbógun ẹ̀ wá sọ́dọ̀ mi She brought about the battle here. bàbá tó dẹ̀ ṣépè fún bàbá yẹn ti kú The man who caused her was dead. àwọn bàbá eléyìí wọ́n ní àná tí débi pé mi gan bẹ̀rù wọn àwọn eléyìí wọ́n ẹ wo àwọn wòlíì ti kọjá lọ láyé bàbá yìí ní àná ẹtì tó lágbára ó sọ ẹran fún díyà ìran yẹn ṣẹ òun ló gbàdúrà tí díyà fi jáde lọ́gbà ẹ̀wọ̀n ó sọ ẹran fún Bọ́lá Tinubu òun ló sọ ẹran fún Goodluck Jonathan kó máa di president níwájú Ọlọ́run àtẹ̀yàn ìgbà yẹn Jonathan wà ní vice chairman local government ó wá sí Orímọládé Jonathan bá bọ́ bàtà ó ṣí fìlà bàbá ní torí pé ó bọ̀ fọlọ́run Mósè Olúwa sọ pé ó máa di ààrẹ orílẹ̀-èdè yìí gbogbo èèyàn kọ́kọ́ lẹ̀ ṣùgbọ́n bàbá nígbà tó bá máa ṣẹlẹ̀ bóyá lòun máa wà láyé ńgbà yẹn bàbá yẹn ti kú ẹ tẹ́wọ́ síwájú Stretch out your hand. àṣẹ jáde Authority comes forth. èpè táyé gbé yín ṣẹ́ Every cause of the word on you. tó ń ba nǹkan yín jẹ́ Ruining your things. ẹ ṣàmì kan fáyà kan Amen and a fire. ayíbílà ó yá yí ìdá Amen. Fire. Aláàjì Bánkọ́lé ẹ ṣàmì Kẹ́mi Sọ́lá mi ti ẹ̀dà tí àmì Wàsíù èpè obìnrin lórí Because of a woman on you. èpè ọkùnrin lórí Because of a man on you. bó bá kù díẹ̀ kí ọjọ́ kan rí òyà yẹ ayíbírọ́ọ̀là èpè tí ayé gbé iṣẹ́ Every cause of the word over you. èpè tí ọ̀tá gbé ẹṣẹ́ Because of the enemy on you. èpè tí obìnrin gbé ẹṣẹ́ Because of a woman on you. ó yá ayíbírọ́ọ̀là ó yá yí ìlà Amen. Fire. Turn it away. tí mo bá ti kọrin While you sing this song, ẹ ṣe ẹ nígbà mẹ́wàá share it 10 times. ẹ ti mọ̀ pé ẹ̀mẹ́ta la máa ń ṣe You'll ẹ be sharing it thrice. ẹ ṣe àpọ́gàmì nígbà Share mẹ́wàá the program 10 times. abiyamọ ọ̀run gbà mí o mélèé dára mi gbà ẹ sọ bẹ́ẹ̀. Àríyámọ́ ọ̀run gbà mí o, èé dára mi gbà. mo máa gbàwẹ̀ ní yàrá ẹ̀ fún 100 days You fast in the room for 100 days. mo máa gbàwẹ̀ ní yàrá ẹ̀ fún 100 You days fast in the room for 100 days. àwẹ̀ máa bẹ̀rẹ̀ ní October Fasting 27 starts October 27. tọdún yìí máa lágbára o This year is going to be powerful. àwẹ̀ 100 days 100 days fasting. mo fẹ́ ti gbàdúrà fẹ́yìn tá a dè mọ́lẹ̀ Pray for everyone in bondage. ẹ̀yin tó ṣe pé àwọn ayé ló di ẹ̀ mọ́lẹ̀ Everyone who is in bondage of the world. wọ́n di ẹlòmíì mọ́lẹ̀ bí ẹran Some people are being chained like owó wà cows, láyé bí aláìsí and they are alive like they ẹ do. tẹ́wọ́ síwájú bí tẹ́ ẹ wà Church what you have wherever tí you mo are. bá ti kọrin While I sing this song, ẹ ṣí ẹ ní ìgbà mẹ́wàá share it 10 times. o ò gbọ́dọ̀ má ṣí ẹ You must share it. gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣí ẹ yẹn Everyone that don't share it, ẹ máa kíyèsí o don't observe it. ọwọ́ Ọlọ́run fún àánú The hand of God for mercy. ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣí ẹ program Everyone who does share this program. ọwọ́ Ọlọ́run fún The ìgbédìde hand of God for upliftment. ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣí ẹ program Everyone who does share it. ọwọ́ Ọlọ́run fún The ìrànlọ́wọ́ hand of God for help. àtẹ̀yin tẹ́ ẹ tẹ́wọ́ síwájú Everyone stretches their hands. lẹ́yìn program àṣálẹ́ yìí After tonight's program, ọwọ́ Olúwa fáànù kó ọnu ayé yìí tí bá ti kọrin yẹn lẹ́ẹ̀kan sí sing the song once ẹ again. ṣí ẹ ní ìgbà mẹ́wàá Share it 10 times. lórúkọ Jésù àtẹ̀yin tó ṣàmì And everyone that says it, àtẹ̀yin tó ṣí ẹ and whoever shares it, ire máa wá yín wá. Amen. everyone shall locate you. Abiyamọ ọ̀run gbà mí o mélèé dára mi gbà. Abiyamọ ọ̀run gbà mí o mélèé dára mi gbà. Lọ́wọ́ alágbára tó di ẹ̀mú. From the powerful one that has binded you, Olúwa ẹ̀yin tẹ́ máa ń lálàá tẹ́gùn máa ń lé yín. everyone that has dreamed of chased by Ẹ̀yin tẹ́ masquerade, ń lálàá tẹ́gùn ń lé yín. everyone who's dreamed of power being chased Ọwọ́ by àwọn masquerade, ayé ni o.
wọ́n tó máa ń jẹun lójú oorun. You are being fed in the dream. Àwọn kétra òkùnkùn nìyẹn o. Those are the creatures of darkness. Ó máa ń jẹun lójú You are oorun. actually fed in the dream. Oúnjẹ ìfàsẹ́yìn. That's food of setback. Oúnjẹ àìsàn. Food of sicknesses. Nínú ayé yín. In your lives. Àwọn ọwọ́ tó máa ń fóúnjẹ fún ẹ. Evidence that brings Àwọn tí ò gbóúnjẹ wá lójú ayé. can't live for you in life. Ṣé tó bá gbé fried rice wá lójú ayé ṣé yóò ní dúpẹ́ lọ́wọ́ wọn? Tó gbé tọ́kì sí lórí. Ṣé yóò ní dúpẹ́ lọ́wọ́ wọn? Àwọn tó máa ń fún ẹ lóúnjẹ lójú àlá. Those that feed you in the dream. Láti bá tiẹ̀ jẹ́. In your life. Iná Olúwa ó yá kó jó wọ́rùn. Mo sọ̀rọ̀ bọ̀bọ̀ kan bì. Ó ní dáàdi òun jẹ búrẹ́dì àtẹ̀wà lójú oorun. Òun dẹ̀ jí lójú ayé òun gúfẹ́ ẹ̀wà. Ó ní dáàdi kí ni kóun ṣe mú ní ẹ̀wà kan lọ ra Pepsi sí. Wàá mú Pepsi ọ̀rọ̀ bọ̀ lé lórí. Ó ti jẹun àárọ̀ nìyẹn. Ò ní láti jẹun. Ẹ tẹ́wọ́ síwájú. Stretch out your hands. Oúnjẹ àwọn òkùnkùn. The food of darkness. Oúnjẹ tó ń sè láwùjọ àwọn àjẹ́. Food that has been prepared in the cooking of Wọ́n fi gbá ìsàn sí ẹ lára. plant sickness in you. Èyí tó fi ń da ọ̀nà ẹrú. It says to ruin your ways. Béèyàn bá ń jẹ lálójú oorun kò dáa. If you take up courage in the dream, it's bad. Ìfàsẹ́yìn nìyẹn. It takes back. Béèyàn bá ń jẹ àmàlà lójú oorun. If you take amala in the dream, Nǹkan ẹ máa dàrú. your things will be ruined. Béèyàn bá ń jẹ àpọ̀n lójú oorun. If you take just soup in the Béèyàn bá dream, ń jẹ àpọ̀n lójú oorun. take just soup. Ó máa ní ìfàsẹ́yìn. You always have setback. Béèyàn bá ń jata lójú You oorun. are picking pepper in the Ìpọ́njú dream. ń bọ̀ nìyẹn. It's affliction. Béèyàn bá ń jata lójú You oorun. are picking peppers in the dream. Ìpọ́njú ń bọ̀ nìyẹn. Affliction is coming. Tó bá ń bá ẹ lò pọ̀ lójú oorun. They made between the dream. Ìjákulẹ̀. Disappointment. Ẹ tẹ́wọ́ síwájú. Stretch out your hands. Gbogbo ogun tó ti ojú àláwọnú ayé yìí. Every food that came in your life through dream. Ogun tó tojú àláwọnú ayé yìí. Every battle that came in your life through Ẹ̀yin dream. wo lẹ ń ṣàmì lálẹ́ yìí? Why are those saying amen tonight? Bóyá iná gbé jáde. Ogun tó ga gàgà jọjọ́ orí mi lọ. Ìṣòro tó lé. Jésù Olùgbàlà mi gbẹ́sẹ̀ lé. Ogun tó ga gàgà jọjọ́ orí mi lọ. Ìṣòro tó ga jọjọ́ orí mi lọ. Jésù Olùgbàlà mi gbẹ́sẹ̀ lé. Ẹ má bínú kíní tí mo kó sáyà yìí o. Mo fi bo ara mi ni. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Don't be upset. Ẹ má bínú torí pé mi ò lórí ọ̀fẹ́ àti wọṣọ nu yàrá yìí. You don't have the grace to put Mi ò on lórí clothes. ọ̀fẹ́ àti wọṣọ. Mo jẹ́ kó kíní sáyà o. Mi ò fi kàrámọ̀ yín o. Ní ìdẹ̀bí ìṣògùn a máa fi ń káùntì ní ṣe Use it káńtà. for counting. Káńtà lásán ni o. Just a counter. Bí ẹlòmíì bí dìdìrín mi bá rí kíní lọ́wọ́ àti ìpè ó ti gbẹ̀ lólógùn nìyẹn. Tó bá rí tẹ́sibí lọ́wọ́ ẹ ó ti sọ ẹ́dà ìjọ̀nú It's nìyẹn. made you a monster, the sea with you. Tẹ́sibí ò kì í ṣàǹjọ̀nù kò ń ṣóògùn. It's not charm. Ìṣe akọ̀fín ṣòǹkà lásán ni. It's used for counting. A máa ń káǹtì yá aláwọ̀ yá aláwọ̀ yá aláwọ̀ yá aláwọ̀. A fi ń káǹtì lásán ni o. It's used for counting. Ẹ tẹ́wọ́ síwájú. Stretch out your hands. Gbogbo ogun tó tojú àláwọnú ayé yìí. Every battle that come into your life through dreams. Ẹ ṣàmì kan fáyà kan. Amen with fire. Ó yá iná gbé jáde. Fire! Ogun tó tojú àláwọnú ayé Every yìí. battle that came into your life through Ẹ dreams. ṣàmì ẹ ṣàmì ẹ ṣàmì. Say amen. Ó yá iná gbé jáde. Fire! Set that by fire. Ogun tó tojú àlá. The battle that came into dreams. Ogun tó tojú oorun. The battle that came through sleep. Mo fẹ́ gbọ́ àwọn orúkọ mẹ́ta yìí. I want to call on these three names. Àpèjúbà wújà yàwó tá sàárà. Àpèjúbà wújà yàwó tá sàárà. Àpèjúbà wújà yàwó tá sàárà. Eli yàwó rà. Eli yàwó ẹ ṣàmì ẹ̀yin tẹ̀ wọ̀ láyé. Ẹ̀yin tẹ̀ wọ̀ láyé ṣàmì ẹ ṣàmì. Eli yàwó rà. 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 Ọfà ayé lára ẹ̀yẹ The yẹn. arrow of the world on you people. Ọfà ayé lára The yín. arrow of the world on you. Ọfà tó fi dá ẹ The dúró. arrow used to stop Tí you. ò jẹ́ káyé ó lọ That's síwájú. how your life to move. Ó yá iná gbé jáde. Fire! Fire. Ọfà ìfàsẹ́yìn. The arrow of setback. Àwọn tẹ́ ẹjọ́ jẹ́ age mates. Those are your age mates. Ayé wọn ti lọ síwájú. Your life has gone forward. Àwọn tẹ́ ẹjọ́ jáde secondary Those school. you graduated school with. Wọ́n ti ṣoríire. They are prospered. Àwọn tẹ́ ẹjọ́ wọlé ọkọ lọ́dún Those kan that náà. you married in the same year. Àwọn tẹ́ ẹjọ́ wọlé ọkọ ní àkókò kan Those náà. you married in the same year. Ọmọ tí wọ́n ti wọ primary They are school. children in a primary school. Agbára tó lò ní lọ́jọ́ ayọ̀. God that says you have a day of celebration. Agbára tó ń dá ọjọ́ ayọ̀ ẹ dúró. God delay your day of Ẹ celebration. ṣàmì kan fáyà kan. Amen with fire. Láti àṣálẹ́ yìí lọ. From tonight henceforth. Olúwa ó yà fi dà pa wọn. Fire! Kill them by the sword. Gbogbo iṣẹ́ ibi táyì ṣe sí yín lára. Every work, evil work of the enemy on Iṣẹ́ you. ibi tí ọ̀tá ṣe sí yín Evil lára. works of the enemy over Tí you. bá ti ń porúkọ lọ́rùn Why yìí. they call on this name of God? Ẹ jẹ́ wọn láì. You online. Ẹ jẹ́ ká mi yín máa Say sáré. your amen speed up. Ẹ jẹ́ ká mi yín máa sáré.
tí bá ti ń porúkọ Ọlọ́run All on call on this name of God. omi mi yí mi sáábàdìnà omi mi yí mi sáábàdìnà omi mi yí mi sáábàdìnà Eli ajagomo káàdì Eli ajagomo káàdì Eli ajagomo káàdì Eli ajawura káàbì Eli ajawura káàbì Ashaola Ashaola ajagora Ashaola ajagora Ashaola ajagora Ashaola ajagora Ashaola ajagora gbogbo iṣẹ́ ibi táyé ṣe lé lórí Every work of the enemy over you. tọ́lọ̀ ò ní bá wọn kọ́lé He says you own a house. tọ́lọ̀ ò ní parí ilé So yẹn you never complete your house. tọ́lọ̀ ò ní bá wọn lo mọ́tò So you never own a car. tọ́lọ̀ ò ní fi ní ṣoyún And so you never get pregnant. iṣẹ́ ibi tọ́ta ṣe lé The lórí works of the enemy over you. mo porúkọ Olúwa I call on the name of God. Ajagora Ashaola Ajagora iṣẹ́ náà ó yá kó bàjẹ́ Be destroyed. ẹjọ́ tí n bá ti kórìn While you sing this song, ìgbà kẹ́yìn tá fẹ́ ṣí ẹ̀rẹ́ is the third last time we're gonna ẹ share ṣí it. ẹ̀ ní ìgbà méje Share it 7 times. èmi kì í ṣẹ́rán ìdè mọ́ o ẹ tú mi sílẹ̀ ẹ tú mi sílẹ̀ lórúkọ Jésù èmi kì í ṣẹ́rán ìdè mọ́. Olúwa tọ́ba fún mi lọ́lá fún mi láyọ̀ àánú Olúwa Àgbájé Ìbíkúnlé Sunday Oyíndayọ̀ Baliki Ìsọ̀ṣìn Ìbíkúnlé Sunday ẹ ṣí àpọ́gàmì nígbà méje méje Share the program 7 times each. Yẹ́misí Olúwa tó yá shop Yẹ́misí Olúwa ṣeun Matthew àwọn ọmọ ọjọ́ yìí mò ń dárúkọ So yẹn the church members. àwọn eléyìí ti di mẹ́mbà wa irú Olúwa ṣeun sí mo ti forúkọ ẹ̀ sábẹ́ pẹ́pẹ́ mi àjẹ́ tó bá kọjú ìjà sí ohun tó máa ya wèrè ni ọmọ ọlọ́mọ tó ń sọ̀rọ̀ báyìí sórí òkè lóṣooṣù òun ló ń san sálárì báyìí. Ẹ jẹ́ wọ́n rí fógàmì gbogbo ìgbà. You're always coming on this program. Mo ti lọ forúkọ yín síwájú pẹpẹ Olúwa. Put your name on the altar of God. Èèrà kò gbọ́dọ̀ rìn yín. Kìíní kò gbọ́dọ̀ ṣe yín. Nothing must happen to you. Ẹ ò ní ṣàìsàn. You shall not fall sick. Baliki Ìsọ̀ṣìn. Màá lọ kọ orúkọ tiẹ̀ náà síwájú pẹpẹ I'll Ọlọ́run. go write your name as well on the altar. Bọ̀bóyè Máyọ̀mí. Màá lọ kọ orúkọ yẹn síwájú pẹpẹ mímọ́. I'll go write your name on the altar. Gbẹ̀mí kì bá ṣe wòlíì olóògùn. If he does not be a prophet of Tí n God, bá ní í ṣe pẹ̀lú àwọn òkùnkùn. if he does not have anything to do Àwọn with olóòórùn that, àwọn rádaràda kan. with the useless things, Gbogbo ẹni tó bá kọjú ìjà sí. whoever wage war against you, Gbogbo ẹni tẹ́ ń ṣàmì yìí. everyone saying amen. Gbogbo ẹni tẹ́ máa ń fowó yín ra megabyte. Everyone who subscribe their Tẹ́ fi ń wá sórí program come yìí. on this program. Gbogbo ẹnikẹ́ni tó bá kọjú ìjà sí. Whoever wage war against you, Ẹ ṣàmì o. say amen. Gbogbo ẹnikẹ́ni tó bá nawọ́ ibi sí. Whoever stretch out evil Ibi ẹ̀ kó dà lé lórí. before them, Ibi ẹ̀ kó dà lé lórí. before them. Ó kù ìṣẹ́jú mẹ́ta. Remains 3 minutes. Ẹjọ́ tí má ti kọrin. While I sing this song, Ẹ ṣí àpógámì ní ìgbà méje. share this program 7 times. Ẹjọ́ ẹ má gbàgbé o. Don't forget. Tó bá di ọ̀la mo fẹ́ rí èso I'm lọ́wọ́ ẹ̀. gonna find the fruits with you tomorrow. Mo fẹ́ rí èso lọ́wọ́ ẹ̀. I'm gonna see fruits with you tomorrow. Aago méjìlá. 12 p.m. Aago méjìlá ọ̀sán 12 p.m. ni máa gbàdúrà fún yín o. I'm gonna pray for you. Kò sí program lálẹ́ ọ̀la There's o. no program tomorrow night. Ẹ má gbàgbé o. Don't forget. Ẹ má gbàgbé o. Do not forget. Ẹ má gbàgbé o. Do not forget. Mo máa bẹ̀rẹ̀ àwẹ̀ 100 days. Starting 100 days fasting. Èyí tí mò ń bá lọ lọ́wọ́ 21 days This ni. one is going on 21 days. 21 days lélẹ́yìí. This is the 21 Mo máa days. bẹ̀rẹ̀ 100 days ọlọ́dọọdún. Or another 100 days. Ìyẹn máa bẹ̀rẹ̀ ní October 27. That starts on October 27. Gbogbo ẹ̀ tó máa bá láàyè tó dáa pàtó fún Ọlọ́run. Gbogbo ẹ̀ jẹ́ pàtẹ́wọ́ yẹn. Everyone who slapped. Bàbá rán mi ní tòótọ́. He was sent truly. Kó tó di ọ̀dì 27 yẹn. More than 27. Orí ayọ̀ ńlá. A great favor. Kó tó di ọ̀dì 27. More 27. Orí ayọ̀ ńlá. A great miracle Tó máa múnú ẹ̀dùn. that will make you happy. Áńgẹ́lì orókè kó gbé ilé ọlọ́wọ́. Ẹ ṣé o ti ṣe ẹ nígbà méje. Have you shared it 7 times? Ṣé o ti ṣe ẹ nígbà méje? You shared it 7 times. Èmi kì í ṣẹ́rán ìdè mọ́ o. Ẹ tú mi sílẹ̀. Alájà Bùkọ́lá Mẹ̀múnà
Alájà Bukola Shitu Oyindayo Shitu àwọn ní mẹ́bà nìyẹn o Shitu Olúdáyọ̀ Shitu Mr. Sunday màmá retí ẹ lọ́la Ìbíkúnlé màmá retí ẹ lóròkè mo máa jáde lọ́la o Coming out tomorrow láago 12 at 12 p.m. mo máa dúró lórí pẹpẹ yẹn We stand on the altar láago 12 at gẹ́gẹ́ 12 p.m. gbogbo yín kó mú èso dání You all have a fruit. ẹ mú èso dání Have fruit. gbogbo yín tẹ́ fèso gbàdúrà lé Everyone that's prayed today, ẹ mú èso yẹn dájé hold it. Fatai Adédèjì màmá retí ẹ lórí program lọ́la I'll be expecting you tomorrow. aago méjì Láìdé J o gbọ́dọ̀ miss program ọ̀la Must not miss tomorrow's program. gbogbo ẹni tí mò ń dárúkọ yìí Everyone has tó mentioned bá ti di aago 12 gẹ́gẹ́ 12 p.m. exactly. aago 12 ọ̀sán 12 p.m. kẹ́ ẹ wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ Come on active. Abe success tó bá ti di aago 12 gẹ́gẹ́ 12 lọ́la p.m. tomorrow. o gbọ́dọ̀ sọ pé o gbàgbé o You must not say you forgot. Yẹmi sí astrop tó bá wà chọ́ọ̀chì yín gbà If you yẹn are in your church at that moment, táago 12 bá ti lù once it's 12, jáde síta come out. ibikíbi tó bá wà Wherever you are. Láìdé J Baliki Sọ́ọ̀ṣì Bọ̀bóyè Máyọ̀mí Olúwa tọ́ba fún mi lọ́la mo fẹ́ dúró lórí pẹpẹ lọ́la Once you stand on the altar tomorrow, láago 12 gẹ́gẹ́ 12 p.m. Wùnmí Bánkọ́lé Akíntúnjoyè Wùnmí Bánkọ́lé Dos Atos Eze Olúwa dá mi láre fún mi tó bá dago méjì Alájà Bánkọ́lé Mahmood aago 12 gẹ́gẹ́ 12 p.m. ẹ wò bí mo ṣe sọ ara ní ọ̀tá mi mi ò ṣeré o kò í sí rárá wàláhì ó dàgbà afẹ́fẹ́ ló ń gbé mi ni ẹ tẹ́wọ́ síwájú Stretch forth your hands. bó bá ìpínlẹ̀ tó lára ni mí nínú yàrá yìí If it is inconvenient in the room, lẹ́yìn àdúrà yìí after this prayer, ẹ tó bá tún lè máa fàyè ní ẹ lára wants to make you inconvenient. àmì kan fàyà kan Amen and the fire. lójijì ilẹ̀ bèrè ẹ̀jẹ̀ Fire. má ṣe o bàbá Bólú Yes, sir. ṣẹbẹ ti wá lùwàrí Then, sir. ọjọ́ mélòó Ọjọ́ mẹ́ta ni, sir. 3 péré mẹ́ta ìbáwọn ló ṣe ní jóìsì ẹ tẹ́wọ́ síwájú Stretch forth your hands. àwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n tó àyò People in prison trying a lot. ẹ̀yin tẹ́ ìṣàmì You say amen. ò ní wọnú ẹ̀wọ̀n Fire. ṣùgbọ́n ó dáa kéèyàn tira ẹ̀ mọ́lé ju káyé ti yàn mọ́lé lọ o ó dáa kéèyàn fi ìyà jẹra ju káyé fi ìyà jẹrẹ lọ o You place suffering on yourself. ó dáa kó o kébi mọ́nú ju kébi pa ẹ́ lọ That's how you make yourself up and die. ẹ o èní ni on the first mo ti máa gbàdúrà oṣù yìí fún yín You're going to pray for the you. No. ẹ mú èso yẹn jáde Have the fruit. ẹ̀yin tẹ́ ẹ ṣàmì Everyone that says wọ́n amen. tó o méso dání If you don't have a fruit, wọ́n náà àmì yín kó máa sáré let báyìí the o amen go on. ẹ jẹ́ ká mi yín máa sáré o Let the amen go ẹ jẹ́ ká on. mi yín máa sáré agbá tó lò máa fún ẹ ní kòrò jẹ́ lóṣù Everybody yìí wants to feed you with bitterness this month. agbá tó lò máa fún ẹ ní kòrò jẹ́ lóṣù yìí Everybody wants to feed you with bitterness this month. agbára rẹ̀ Olúwa dáná sun wọn Such powers. alágbára tó ń yayé mi lẹ́nu ẹ rán lọ sí ibojì níbo ni kò rán lọ o ó sọ̀rọ̀ fún mi láyọ̀ àánú ọlọ́pàá àgbájé níbo ni kò rán ọ̀tá tiẹ̀ lọ́mà pàṣẹ o ibi tó bá àbíkọ́ rán lọ mọ́ṣúárì àbíkọ́ rán lọ sí ọ̀sọ́sìpìtù níbo ni kò rán ọ̀tá tiẹ̀ lọ lóṣù yìí ọwọ́ Olúwa tó lù ú sàpá The hand of God who puts us out to them. ẹ ṣàmì mo porúkọ Olúwa I call on the name of God. Jehovah asaliyu asilu yesili sali walamu yasali Jehovah asaliyu asilu yesili sali walamu yasali Jehovah asaliyu asilu yesili sali walamu yasali orúkọ tí àwọn áńgẹ́lì tó wọ Sódómù àti Gòmárà orúkọ tó ń pè ní 111 times nìyẹn tí iná fi sọ̀kalẹ̀ tó fi pa gbogbo èèyàn bẹ̀ mo porúkọ ẹ lórí ọ̀tá ẹ Call on the name over your enemies. Jehovah asaliyu asilu yesili sali walamu yasali gbogbo ẹ tó yọ yín lẹ́nu Whoever torments you, lórúkọ Jésù ìdààmú kó dé bá wọn. over them. orúkọ ẹ ní Jésù pè lórí àgbélébù Just call on this name on the cross. bó ṣe pe gbólóhùn yẹn báyìí As you call on this name, afẹ́fẹ́ bẹ̀rẹ̀ sí fẹ́ there was wind. aṣọ ìpele tẹ́ḿpìlì ya àrá bẹ̀rẹ̀ sí sán òkùnkùn ṣúbolẹ̀ Eli lama sabachthani Eli lama
gbogbo ẹ tó fàyè yọ ilé nu Whoever's tormenting you. bó bá pé ní kété tí Jésù pé orúkọ yẹn Usually when Jesus called on the name, òkùnkùn ṣúbolẹ̀ there was darkness ìjíbẹ̀ sí fẹ́ and there was storm. aṣọ ìpele tẹ́bìlì yóò lè fàyà gbogbo ẹ tó yọ ilé nu Whoever's tormenting you, mo pọ orúkọ yẹn Eli lama sabatani irú àtàbẹ̀ lẹ́yìn programme lẹ́yìn lórí ọ̀rẹ́ kó ya wèrè enemies should run mad. ẹ̀sán ìṣe programme nígbà mẹ́ta Help share the program 3 times. mo appreciate ẹ̀yin tẹ́ ń ṣe ẹ o èrò pọ̀ ní online lálẹ́ yìí gan ẹ jẹ́ n gbàdúrà ọdún fún yín Let me pray for the ẹnu èso first yẹn síwájú church first the fruit. alágbà tó lò ní lálẹ́ lóṣù yìí Power that says you have joy this month. alágbà tó lò ní láyọ̀ lóṣù yìí Power that says you have joy kó this tó di month. ọ̀dì 7 For the 7th. alágbà tó lò ní láyọ̀ lóṣù yìí Power that says you have joy this ẹ month. tó fogun jà ní last Power month has waged war against you. ẹ tó bá tiẹ̀ jẹ́ last month Power has ruined your life last tó month. tún lò máa bá tiẹ̀ jẹ́ lóṣù Power yìí has ruined your life this kó month. tó di ọ̀dì 7 For the 7th. áńgẹ́lì olúwa kó lù pa ẹ̀ṣàmì 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 Amen and amen. ẹni tó fagbára bà nǹkan ẹ jẹ́ Whoever has ruined your things by their power. ẹni tó gbé agbára jẹ dání Whoever possess power of the ẹni witches. tó gbé agbára yé dání Whoever possess worldly power. tó fogun jà ní last Waged war month against you last month. tó tún lò máa bá tiẹ̀ jẹ́ Power lóṣù to yìí ruin your life this month. mo as rán well. àṣẹ jáde I sent for authority. kó tó di October 7 For October 7th. lójijì kan polongo ikú ẹ̀ kan polongo ikú ẹ̀ Death be kan announced. polongo ikú ẹ̀. Mr. Sunday ìbíkúnlé olúwa ní kẹ́ lọ ra nǹkan tó bá jọjú fún ìyàwó yín God says you get something tangible for your wife. olúwa ní kẹ́ lọ ra nǹkan tó bá jọjú fún ìyàwó yín Get something tangible for your wife. tóṣù yìí máa fi parí To this ẹ̀bí olúwa ní month, kẹ́ máa ra nǹkan wálé fún ní gbogbo ìgbà buy something home for ẹ everyone. jẹ́ kó ọlọ́run ilẹ̀kùn kan fẹ́ ṣí o There wants to be open. before November 7 ilẹ̀kùn ayọ̀ ńlá kan fẹ́ ṣí ibi iṣẹ́ yín Of double what's open. débi pé àwọn tẹ́ ẹ bá mi iṣẹ́ yẹn máa jowú yín wọ́n á béèrè pé ìgbà wo lélẹ́yìí dé olúwa ló fẹ́ ṣàánú yín ẹ lọ ra nǹkan tó bá jọjú fún ìyàwó yín lẹ́yìn yẹn máa ra nǹkan wálé fún ní gbogbo ìgbà tó bá máa fi di November 7 tí ìyanu ò bá ṣẹlẹ̀ sọ pé mi kì í ṣe wòlíì ẹ tẹ́wọ́ síwájú Stretch out your hands. ire tó o máa fi lóṣù yìí A favor to use this month. ẹ̀yin wo lè fẹ́ ṣàmì lóròkè Why don't say any man to ire you? tó máa mú kó o rẹ́rìn lóṣù yìí Favor that make you laugh this month. oore yẹn kó tó di ọ̀dì 7 For the 7th. áńgẹ́lì olúwa kó gbélé ọ lọ́wọ́ ẹ tẹ́wọ́ síwájú Put your hands. ire wà ní oṣù There yìí is favor this month. tẹsímọ́nì wà ní oṣù yìí There's testimony this month. olúwa mi ìfẹ́ kó di ọ̀dì 10 kó tó ṣe o ìfẹ́ kó di ọ̀dì 10 kó tó di ọ̀dì 7 For 7th. mo pàṣẹ sí afẹ́fẹ́ I decree into air. gbogbo ẹ tó ṣàmì lábẹ́ òun Everyone who says amen. oore tó ti ń retí ti pẹ́ Favor you be expecting for long. ayọ̀ tó ti ń retí ti pẹ́ Joy you be expecting. bí èmi bá ṣe wòlíì ní tòótọ́ Be a prophet truly. kó tó di October 7 For the 7th day. àwọn áńgẹ́lì olúwa The angel of the Lord. àwọn tó mú ìròyìn ayọ̀ wá fún Màríà àwọn tó mú ìròyìn ayọ̀ wá fún Màríà Who brought good news for Mary. ẹ tẹ́wọ́ síwájú Stretch out your hands. ẹ̀jẹ̀ Gabriel níbo ló wà ẹ̀jẹ̀ Gabriel níbo ló wà Angel Gabriel. kó tó di October 7 For October 7th. ẹ̀yin tẹ́ ti wojú ra fún ọmọ tipẹ́ Looking unto God for children. ẹ̀yin tẹ́ ti wojú ra fún iṣẹ́ tipẹ́ Looking unto God for job. ẹ mú èso yẹn dání Hold the fruit. ẹ ṣe ń ṣàmì mú appreciate I ẹ appreciate you o saying amen. mo láìka mi tẹ́ ń ṣe I yìí love the amen you're saying. ẹ̀yin tẹ́ ti retí ó retí pẹ́tipẹ́ You're expecting good ẹ̀yin things. tẹ́ fẹ́ gba visa lóyìnbó Want to give the visa. ẹ mú èso yẹn jáde Bring the fruit. ẹ má gbàgbé ọ̀la o Don't forget tomorrow. èso talẹ́ yìí kó jẹ èso talẹ́ yìí Consume tonight's fruit. tábà ti parí àdúrà kó jẹ èso yẹn Consume the fruit. èso tonight. tọ́lá yẹn kó gé ètí ẹ̀ Get tomorrow's fruit. aago 12 ọ̀sán 12 Nàìjíríà p.m. Nigerian time. mo náwó Ọlọ́run jáde I stretch for the hand of the mo Lord. náwó Ọlọ́run jáde I stretch for the hand of the Lord. oore tó máa múnú ẹ dùn A favor that will make you happy. oore tó máa máyọ̀ A ẹkún favor that will make you happy. Olúwa kó fi lé ọ lọ́wọ́ oore tó máa múnú ẹ dùn A favor that will make you happy. wọ́n kọrin ìsétí ni They are singing these songs to my ear. wọ́n kọrin ìsétí ni ṣé o oore tí ó máa yọ̀ mí kún o ṣé o ọba alágbára Evangelist Adébánjí ẹ sí mbẹ yìí àwọn oore kan àti èèyàn bá tiẹ̀ rẹ́rìn-ín láyé tó lè yẹ bá dé ó máa rẹ́rìn o àbí kò ní rẹ́rìn bí Olúwa ti bẹ tẹ́mi ẹ wà As the Lord liveth. ẹ̀yin wo lẹ ṣàmì Why don't say amen? àyàfi tí ọjọ́ ò bá yọ mọ́ o Only if the judge does not break. àyàfi tí ọjọ́ ò bá yọ mọ́ Only if the judge does not ní break. ọ̀rọ̀ alẹ́ yìí ò ní ṣẹ So tonight's word don't come to pass. oore tó máa mú ẹ rẹ́rìn ayọ̀ A favor that will make me laugh for joy. oore tó máa múnú ẹ dùn A joy that make me happy. kó tó di ọ̀dì 7 For the 7th. áńgẹ́lì Olúwa kó gbélé ọ lọ́wọ́
orin la máa kọ lọ sùn Sing this song to sleep. tó bá dẹ̀dọ̀ la tún máa kọ o But sing it tomorrow as well. ẹjọ́ ẹ rán mi létí o Remind me. mo máa jáde lọ́la It's coming out tomorrow. tí má ti jáde lọ́la Well, it come out tomorrow. tó bá tún ti di Monday má tún wọlé Come padà back in by Monday. mo gbọ́dọ̀ wọnú ògo ńlá lọ lọ́dún yìí I must go in a great glory this year. mo rò pé ó máa sọ tiẹ̀ ni ẹ rán mi létí orin lọ́la o Remind me of this song tomorrow. ẹ rán mi létí orin lọ́la Remind me of this song tomorrow. ṣé o oore tí ó máa yọ mí kú o ọba lágbára oore tí ó máa yọ mí kú o mo fẹ́ dárúkọ àwọn new member mẹ́sàn-án Mentioning 9 new members. mo fẹ́ dárúkọ yìí new member mẹ́sàn-án mo fẹ́ orúkọ ìsì afẹ́fẹ́ I want to put your name into it. mo fẹ́ sọ̀rọ̀ àṣẹsáyé yìí Speak word of authority in your àwọn life. tí gbogbo ẹ tí mo ti gbà àwọn kọ́ àti mo ti gbàdúrà fún lórí láyìn And some people speak for online. orí láyìn náà ti ṣoríire You were fortunate on this mo ń wo platform. fọ́tò Dámiláre lórí láyìn báyìí mi ì tí rorúkọ fẹ́ Dámiláre ó ń complain last 2 weeks pé òun ò lówó lọ́wọ́ òrìṣẹ́ gbà adẹ̀jọ́ gbàdúrà láàrin ọjọ́ mẹ́ta ó fún mi lówó láàrin mi ní sọ èyí tó fún mi ó ní dáàdi ilẹ̀kùn ti ṣí bẹ́ẹ̀ ni màá tún dárúkọ Àmínà ó bá mi sọ̀rọ̀ lálẹ́ àná orí láyìn lọ́lọ́run ti ṣílẹ̀kùn ayọ̀ fún un láti ìlú tó tún ti wà bí ọlọ́run tún fẹ́ ṣílẹ̀kùn Amẹ́ríkà báyìí níwájú ọlọ́wọ́ àtẹ̀yàn níwájú ọba tí mi ní pé ìpèjẹ́ rírọ́ Mr. John mi ìròhùn ní online lálẹ́ yìí orí program lọ́lọ́run ti ṣílẹ̀kùn fún un ẹ ṣàmì Say amen. ẹ̀yin tẹ́ ń retí ẹ̀rí ayọ̀ Everyone expecting testimony. oore tó máa mú ẹ̀rí ayọ̀ yẹn yá God will kọ́kọ́ bring forth the testimony. oore tó máa mú ẹ̀rí ayọ̀ tiẹ̀ náà yá kọ́kọ́ God will bring forth your testimony. ọlọ́run àṣẹ náà Word of authority of ó yẹ kó gbélé ọ lọ́wọ́ fire. ẹ má gbàgbé ọ̀la Don't forget to fẹ́ dárúkọ ẹ̀yin méje mention 7 people. ẹ̀yin new member Alájà Bùkọ́lá Mahmood Alájà Bùkọ́lá Mahmood Balikis Ọ̀ṣìn Abíọ́dún Samuel Akínọlá Abíọ́dún Samuel Fúnmiláyọ̀ Àánú Olúwa Agbájé Abe Success Daramọ́lá Ọláìdé àwọn new member mo dárúkọ yẹn o Ìdòwú Jẹ́gẹ́dẹ́ gbogbo ẹni tí mo fẹ́ nu àṣẹ dárúkọ yìí Everyone is mentioned. gbogbo ẹni tí mo fẹ́ nu àṣẹ yìí pé Everyone is mentioned. lẹ́yìn ìpàdé alẹ́ yìí After tonight's program. àti gbogbo ẹni tí mo dárúkọ Everyone you other mentioned. gbogbo ẹni tẹ́ ń ṣá mi Everyone saying amen. gbogbo ẹni tẹ́ ń ṣá mi Everyone saying amen. àdàbí tí ọjọ́ ò bá yọ lọ́la Only if the door does not break. gbogbo ilẹ̀kùn tó ẹ kó ti ṣí Every closed door. gbogbo ilẹ̀kùn tẹ́ ẹ ti ń kàn Every door you be knocking. gbogbo ẹni tẹ́ ń ṣá mi Everyone saying amen. àtẹ̀yìn tẹ́ ẹ wà lókè yìí And everyone up. ilẹ̀kùn ayẹyẹ ó yẹ kó máa ṣí ilẹ̀kùn ayẹyẹ kó máa ṣí Need to be opened. Abíọ́dún Samuel tó bá ti dọ̀la Tomorrow, ẹ jẹ́ ká pàdé let's meet. ẹ má gbàgbé o Do not forget. Salami Yemit Ọmọlára Salami Yemit gbogbo èèyàn pátá Everyone. ẹjọ mọ́mi bólú òsín bẹ́ẹ̀ ẹ bá wa gẹ́ẹ̀tì èso ẹjọ o Let us get fruit. èmi náà ní ìdí ògo tuntun o Olúwa ní ká béèrè fún ògo tuntun lọ́la Let's say we should ask for new glory. Olúwa ní ká béèrè fún ògo tuntun We should ask for new glory. ẹjọ tó bá ṣe é ṣe ẹ jẹ́ kí èso yẹn pọ̀ Let it be so much. gbogbo àwọn mẹ́mbà jọ pátá ló máa ní ìdí ẹ o kó má dàbẹ̀ pé àṣebàṣíà ẹ jẹ́ kí èso yẹn kó pọ̀ Let the fruit be much. ẹ tẹ́wọ́ síwájú Stretch forth your hands. ẹni bá dán ẹ̀wò lálẹ́ yìí Whoever comes to put you to test ìdí àlùwà ó yá kó gbẹ̀mí ẹ̀ God should take their lives. ó fẹ́ lọ sùn lálẹ́ Do yìí not sleep tonight. agbára kábà tó bá dán ẹ̀wò Every power that comes to tempt you, ìdí àlùwà kó pa wọ́n rẹ́ God should consume them. ọ̀sẹ̀ yìí parí àbí bẹ́ẹ̀ kọ́ ìbànújẹ́ ayé ẹ̀ The sorrow in your life. ìbànújẹ́ ayé ẹ̀ Sorrow in your life. ìṣòro ayé ẹ̀ Problem in your life. ogun ayé ẹ̀ Battle of your life. bí ọ̀sẹ̀ yìí ṣe parí As this weekend. ìṣòro yẹn ó yẹ kó parẹ́ Problem be disappeared. ògo ní forúkọ Olúwa Hallelujah. ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa gbàdúrà o Pray. ẹ máa fi sínú àdúrà yìí o Have it in your prayers. gbogbo àwọn tó fẹ́ dá ogun lẹ̀ Whoever wants to pray to war. àwọn tó ní lọ́kàn pé lẹ́yìn tí ìdíyẹ táwọn ò bá ti wọlé àwọn máa dá ogun Whoever lẹ̀ has it in mind to wage Olúwa bà war. ìmọ̀ wọn jẹ́ Oh Lord, ẹ sọ fọlọ gbogbo ohun èlò ogun Nàìjíríà Every instrument of war in gbogbo ohun Nigeria. èlò ogun Every instrument of Olúwa war. dáná sun wọn Pray. ẹ jẹ́ gbàdúrà yẹn dáadáa Pray very well. ẹ̀yin tẹ́ ẹ lọ ṣọ́ọ̀ṣì lọ́la Everyone go to ẹ̀yin church. pastors Pastors. ẹ̀yin ajíhìnrere ẹ̀yin àfà Very. ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé ẹ gbàdúrà yẹn dáadáa Pray very well. àfọ̀gùn Nàìjíríà o One mo ti sọ fọ́lọ́run Thank bó God. bá yẹ pé kí Yorùbá lọ lọ́tọ̀ ni àlàáfíà fi yẹn máa jọba Give it, splitting make peace. kí Ìgbò lọ lọ́tọ̀ k'Olúwa kó pín wa níyà tèmi ni pé kàlàáfíà jọba Peace should reign. àlàáfíà ó yá jọba Peace reign.
ẹ̀yin ọmọ Yorùbá nation mo gbàdúrà fún yín I pray for you. àlàáfíà kó jọba àwọn tó wà sálẹ̀ ló ń ṣàmì àwọn tó wà lókè ò ṣàmì mọ́ o ẹ̀yin ọmọ Yorùbá nation gbogbo ọmọ Odùduwà nínú ayé àlàáfíà kó jọba afẹ́ kí àpò ráìsì kó di 5,000 naira àbọ̀lọ́wọ́ lè ṣe ni. Ó lè ṣe o. ọba tó sọ wọ́n dọ̀pọ̀ Samaria ẹ wò ìlú ilé o lé o ìlú ilé o ẹ bá jẹ́ àtọ́ra bá jẹ́ o àṣẹ jáde Authority comes from Nàìjíríà ò ní lé mọ́ Nàìjíríà ò ní lé mọ́ mo náwó lọ sí gbogbo ètò wà ní Amẹ́ríkà London Canada Asia United Kingdom àgàgà èèyàn ọmọ àṣẹ náà tẹ̀ wà Libya àwọn tó wà ní Libya ẹ̀ ń tíra yìí wọ́n ń forí láǹkọ́ o gbogbo ètò wà ní Libya èèyàn ọmọ àṣẹ náà tẹ̀ wà ní Áfíríkà ẹ̀yin tẹ̀ wà ní ìlú òyìnbó ààbò Ọlọ́run kó wà lórí ọ̀ ní gbòkú yín wálé lálẹ́ ìkásùn láyọ̀ ògo fún orúkọ Olúwa.